Yeah, ẹ kálẹ́. Ǹjẹ́ mo kí gbogbo ọmọ Yorùbá káàbọ̀ níbikíbi tí ẹ bá ti lóore ọ̀fẹ́ láti máa gbọ́ mi àbí láti máa wò mí kétékété. Adémọ́lá Ọmọmíyalé lèmi ń jẹ́, máa lémi lọ́mọ Ìbàdàn lé Olúyọ̀lé, ìlú Ògúnmọ́lá, olódògbò kẹrin lójú ogun, ọ̀bọ ṣòkòtò kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà. Èmi lọ máa gbọ́ kẹ́kẹ́ ogun mọ́sà, ọmọ agbọ́ yàyà máyà. Ṣáájú ohun gbogbo kí Olúwa kó bùkún orílẹ̀-èdè mi. Orílẹ̀-èdè wo là ń sọ̀rọ̀ nípa ẹ̀? À ń sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè olómìnira ìran Yorùbá, tí mo dẹ̀ nígbàgbọ́ wípé Ọlọ́run Olódùmarè á ṣe kíni á gbà fún wa. Mo kẹ́yìn ẹ̀lẹ́ ulamahu warasatul anbiyahi, ẹ̀yin àfá Ọlọ́run tó hàn àti èyí tó pamọ́. Mukadam Sheikh àfá akọ́mọlẹ́sìn, àfá akọ́mọníkéw. Pẹ̀lú gbogbo mùsùlùmí ayé pátápátá mo kí yín pé assalamu alaikum rahmatullahi ta'ala wa barakatuhu. Mo kẹ́yìn ìyá mi, bàbá mi, ẹ̀gbọ́n mi, àbúrò mi nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì, Reverend Bishop nínú ìjọ àgùdà, ìjọ mímọ́, ìjọ onírìbọmi Kérúbù Sẹ́ráfù Celestial. Mo kí gbogbo yín pé àlàáfíà Ọlọ́run kó máa bẹ pẹ̀lú yín àti gbogbo ìdílé yín pátápátá. Mo kẹ́yìn ìyá mi, bàbá mi, ẹ̀yin ẹlẹ́sìn kẹ̀sìn, ẹ̀yin ẹlẹ́sìn àbáláyé. Mo kí yín pé ewé á máa jẹ́, egbò á máa jẹ́. Ẹ ní ṣe ewé já, ẹ ní ṣe egbò ìwà àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mo wá kẹ́yìn ìyá mi, ẹ̀yin abiyamọ abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀. Ẹ̀yin tẹ́ ẹ dúró tọmọtọmọ yìí fi ṣubú. Ẹ̀yin tẹ́ ẹ dúró tọmọtọmọ yìí fi yẹ̀ dànù. Àdómátà báyìí làdó ẹ̀yin ìyá mi. Ọ̀kan fọ̀ ọ̀kan nù, ẹ̀ ń fọ̀kan ṣoré kiri. Èyí tẹ́ fi ń ṣoré kiri, ẹ fi ṣàwa ọmọ Yorùbá, ẹ fi ṣe wá lóore owó, ẹ fi ṣe wá lóore ọlá, ẹ fi ṣe wá lóore àìkú tí ṣe baálé ọrọ̀ tó dẹ́yìn làgbà gbanigbani. Mo wá ṣèbà orí tó kún tí ò níná, mo ṣèbà ọjà tó kún tí ò lérò, mo wá ṣèbà oko tó pọ̀ jaburata tí ò nírúgbìn. Ẹ̀yin àgbà gbanigbani, mo ṣèbà yín o. Mo kí kábíyèsí ọ̀nìrìṣà, jẹgbẹ̀nẹ̀bí àti àkún aláṣọ àlà funfun gbò ọ̀jájá àfìdí ọ̀tẹ̀ janlẹ̀. Ọba Babátúndé ẹni ìtàn Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájáde second àrólé Oòduà Ọọ̀ni Ilé Ifẹ̀. Mo kí ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́, ọmọ kú tí kò gbọdọ̀ pa, ọmọ àrùn tánú ọ̀gbọdọ̀ sí, ọmọ àdábálé, ọmọ àfòmọ́ òde. Ọba Abímbọ́lá Akeem Ọ̀wọ́adé the first Ẹlẹ́wẹ̀ẹ́tù Aláàfin Ọ̀yọ́. Bàbá mo kí yín o. Mo kí bàbá tèmi ọba Dr. Owólabí Ọlákùlẹ́yìn Ìgè Akínlóye the first. Olúbàdàn ilẹ̀ Ìbàdàn, bàbá kádé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀, kẹ́sìn ọba kó jẹ́ kó kárí kése. Kílẹ̀ Ìbàdàn kó má dàrú, kípínlẹ̀ Ọ̀yọ́ kó má bàjẹ́, kílẹ̀ Yorùbá kó má rí fìtínà. Mo kí gbogbo gómìnà ilẹ̀ Yorùbá pátápátá látòrí ibi tó ti bẹ̀rẹ̀ débi tó parí sí. Mo wá kí alànà fún gbogbo ọmọ Yorùbá pátápátá, ìyẹn bàbá mi Professor Banji Akíntóyè. Olódùmarè kó tó bọ̀ jẹ́ kárí yín pẹ́pẹ́pẹ́, kẹ́ ẹ fọwọ́ páwú, kẹ́ ẹ fèrèdí jóbì. Mo wá kéjì ká tí ọ̀já sọ bọ́ lọ́rùn ẹni. Májàsọ́lá Àdìsá ọmọ dí ẹ mọ́. Àkùkọ gàgàrà tó gorí àpáta lọ rèé lé téńté, ojú tó lé ojú tó ko. Olówó orí ọkọ tó yọ̀ sí ọkọ Adérọ́pò. Bàbá Michael, bàbá Yọ̀mídé, bàbá Ronaldo, bàbá Àṣàbí. Ìgbòho Òòṣà bàbá mo kí yín o. Ìgbà tí mo ṣe ètò níjẹta tí mo lo headline, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wo question mark tí ń bẹ níwájú headline yẹn. Ọwọ́ pé olóyè Sunday Igboho arrested làwọn èèyàn wò, wọn wo question mark tí ń bẹ níbẹ̀. Any program tẹ́ bá ṣe, tẹ́ bá ti fi question mark sí, it goes a very long way and it gives you a different meaning entirely. Ẹni tó bá study mass comm
I understand nǹkan tí mò ń wí pé topic matters a lot in journalism, in broadcasting, for you to be able to generate traffic. Headline yẹn lásán ó generate traffic ni. Gbàtọ́gbọ̀ ìyàgá ń pè mí mọ́ wà lórí fídíò call pẹ̀lú Májàsọ́lá Àdìsá ọmọ adé ẹ mọ́. So mo rọ̀ yín, mo bẹ̀ yín, mo tù yín, ẹ dákun ẹ máa bá wa kanta bá kọjálẹ̀. Ẹ go through ẹ kàn máa wò ń wò pé bóyá wọ́n kọ́. Mo kọ Olóyè Sunday Igboho Oòṣà arrested ? Èmi náà dá ìbéèrè yẹn padà sí ọ̀dọ̀ ẹ̀yin olólùfẹ́ mi ni, ẹ̀yin olólùfẹ́ ìran, ẹ̀yin olólùfẹ́ Yorùbá, ẹ̀yin ọmọ kóòtù òjíire tòótọ́. Wípé ǹjẹ́ ni kì í ṣe pé ó ṣẹlẹ̀. Ǹjẹ́ tó dẹ̀ jẹ́ kí n mú headline yẹn wá ni pé ìpè tí Nàìjátù Muhammed àbí kí ló porúkọ ẹ̀, ìpè tó ń pè fún. So ẹ̀yin tí headline yẹn tó bá rí bákan lójú yín ẹ má bínú, mo fọlọ́dúnmarè bẹ̀ yín. Mo kí gbogbo ọmọ Yorùbá pátápátá ní diaspora àtẹ̀yìn tẹ̀ ń bẹ ní kóòtù òjíire. Mo kọ́ ọmọ Yorùbá ní Kogi, mo kọ́ ọmọ Yorùbá ní Kwara, bẹ́ẹ̀ mo kó gbogbo ọmọ Yorùbá ní Bayelsa àti ní Delta. Ìṣẹ̀lẹ̀ kan ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní Òmù-àrán tó ti bí ọ̀pọ̀lọpọ̀ ìdánásunlé dánásoko. Àmọ́ mi ì tí ì lè fìdí ẹ̀ múlẹ̀ because mi ì tí ì ní enough information about it. Wọ́n sẹ́ndì àwọn fídíò yẹn sí mi ní nǹkan bíi aago 12. Ó kọjá ìṣẹ́jú bíi mélòó kan tó ti bọ́ sí ọjọ́ Ajé lénìí ni mo ráwọn fídíò yẹn, àmọ́ mi ò tí ì mọ tó ṣẹlẹ̀ ń bẹ̀. À ṣẹ̀ṣẹ̀ pè ní. Mo wá ń bẹ̀ yín, mo ń rọ̀ yín, ẹ̀yin ìyá mi bàbá mi tẹ́ wà ní diaspora, ẹ jọ̀ọ́ you can put a call through sí Òmù-àrán ní ìpínlẹ̀ Kwara kẹ́ ẹ fi béèrè pé kí ló ń ṣẹlẹ̀. Àní ló ń gbé sọnù bí ó ṣe bí ọmọ, láburú ò ní kàn wá, kò ní kẹni ó súnmọ́ wa. Kí mo fẹ́ sọ lónìí, àwọn àgbàbọ̀ wọ́n ní ìsọ̀rọ̀ báyìí ní gbèsè, ìsókò sí báyìí sì ní ìgbésè gángan. Olúwo ọ̀rọ̀ méjì lẹ sọ. Àkọ́kọ́ lórí wípé kò sí ọba tó jù yín lọ nílẹ̀ kóòtù òjíire, ẹ̀tùtù ẹ̀dànà ṣé tó ti wé igbó fún yín bí ẹ ṣe máa ń wé fún yín àṣìṣúà ni. Kí ló ń pòkó aṣọ yín lé aláró? Ṣé tá a bá ń pe ọba ilẹ̀ káàárọ̀ òjíire, Sólúwo gbọ́dọ̀ máa pera rẹ̀ lọ́ba ilẹ̀ káàárọ̀ òjíire ni? Ẹ̀mí àníyàn náà. Àwọn ọba tá a mọ̀ lọ́ba ilẹ̀ kóòtù òjíire a mọ̀ wọ́n. Kì í ṣe ẹni tó ti change táìtù ọba rẹ̀ sí emir. Kì í ṣe ẹni tó ti ń wé láwàní. À ń sọ̀rọ̀ nípa ọba aládé ilẹ̀ kóòtù òjíire tó gbé adé sórí. Àwọn là ń sọ, kì í sọ̀rọ̀ ẹni tó ti sọra rẹ̀ tó ti sọ ìbí ẹ̀ nù. So kábíyèsí Olúwo bá bá ń wé tí a bá ń sè mọ́ oúnjẹ fún yín, àbí wọ́n ń pò ní tíì fún yín, ẹ sọ fún wọn ká yé fi sí fún yín kó ti ń pọ̀ jù. Ẹ lọ rèé símẹ̀dọ̀, ẹ jókòó jẹ́. Ẹ̀yin nìkan kọ́ lọ́ba tí ọ̀kọ̀ọ̀kan jẹ nílùú Ìwó. You are becoming too controversial. Tàbá sì ní ká fi wèrè lẹ̀ kó sòkú ìyá ẹ̀ bọ́ bá ṣe wù ú, ó lè sún jẹ, kò sára tí ò lè fi dá, òórùn ọ̀wá ní yá gbádùn ládùúgbò. Ìdí nìyẹn tá a fi ń pè pé ẹ̀sọ́ ewé agbẹ́jẹ́mọ́wọ́. Àrólé Oòduà kì í ṣe ní àárífín o. Ọ̀nìrìṣà ọba Babátúndé ẹni ìtàn Adéyẹyè Ògúnwùsì kì í ṣe ní àárífín. Ọba tá hold in high esteem ni.
tá a bá sọ̀rọ̀ ládéládé nílẹ̀ kóòtù òjíire àti 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 bóyá ẹ gbà bóyá ẹ gbà, bóyá ẹ fẹ́ bóyá ẹ fẹ́, bóyá ó tẹ́ yín lọ́rùn bí ó tẹ́ yín lọ́rùn. ọmọ bàbá wa ni kì í ṣọmọ bàbá wa. àmọ́ àpèrè tí ń bẹ lórí ẹ̀, àpèrè tó jókòó lé lórí, àpèrè Oòduà ni. torí náà ńkọ́ ó ní bàbá gbogbo Yorùbá. nítòótọ́ ọ̀rọ̀ ìran Yorùbá pín. but I don't want to get mi ò fẹ́ lọ sí gbogbo ọ̀nà táwọn ẹ̀gbọ́n mi ń lọ. I don't want to get myself involved lórí ìtàn. káwa máa pìtàn bàbá ní aka irú inú ẹrú ó bàjẹ́. èmi a sì máa sọ fún yín pé ẹni tí ń wá ẹni bàbá rẹ̀ jẹ lówó, ẹni tí ń wá ẹni ó jẹ bàbá rẹ̀ lówó yóò padà pàdé ẹni bàbá rẹ̀ náà jẹ lówó. ìlọ̀rọ̀ ìtàn Yorùbá is better ká ṣe ẹnu wá dédé síbi lórí ẹ̀. ẹ̀jẹ̀ agbádé fáládé, ẹ̀jẹ̀ agbóyè fólóyè, ẹ̀jẹ̀ àfàpọ́nlé fẹ́ ni àpọ́nlé yẹ. àrólé Oòduà àjẹgbẹ̀nẹ̀bí àti àkún aláṣọ àlà funfun gbò ọ̀jájá àfìdí ọ̀tẹ̀ janlẹ̀. ọba Babátúndé ẹni ìtàn Adéyẹyè Ògúnwùsì ó dé, ó dì mọ́lẹ̀, ó dé, ó mú ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ti bàjẹ́ ń tún ṣe. nítòótọ́ náà kábíyèsí Ọ̀ọ̀nìrìṣà, àwọn kùdìẹ̀kudiẹ kan wà tó yẹ kẹ́yìn náà kíyèsí. àwọn ètò kan wà tá máa ń pè yín sí tí ó yẹ kẹ́ ẹ tiẹ̀ máa lọ. then kábíyèsí you must be reserved. ẹ má máa sọ̀rọ̀ jù, ẹ má máa sọ̀rọ̀ ayé di aláwàdà kẹ́ríkẹ́rì. ẹ wàá débi ẹ máa gba máìkì ẹ máa kọrin. kábíyèsí bí àwa ọmọ Yorùbá, àwa ọmọ kóòtù òjíbí bá a ṣe ń ta iyì fún yín, ẹ jẹ́ á máa rí aṣọ àpọ́nlé, aṣọ iyì yẹn ẹ jẹ́ á máa rí lára yín gbogbo ìgbà ni. wọ́n ń sọjọ́ àbí wọ́n ń lo agolo, wọ́n gbé máìkì fún yín kẹ́ ẹ máa gé kéèkì, ẹ má jẹ́ ó ṣẹlẹ̀. kábíyèsí ìní ń fà á tírú Olúwo fi ń fẹ́ máa sọ̀rọ̀ àbùkù, sọ̀rọ̀ àlòfàǹsá sórí àpèrè Oòduà. àwa ò sì ṣetán láti tẹ aṣọ àgbà mọ́lẹ̀ torí alágbà ńlẹ̀ ọmọ ọba ni wá, ìdí ọba láti wá. àmọ́ Olúwo lórí wípé kò sí ọba tó jù yín lọ nílẹ̀ kóòtù òjíire yẹn, ẹ lọ́ọ̀rẹ́ tú dànù o. tá a bá ní ká tó bó ti rí gangan ẹ̀ sí nọ́mbà 40 o. bọ̀dọ̀ Olúwo ẹ̀míà ẹ ṣáàjì adákẹ́, ẹ̀jẹ̀ adákẹ́. tá a bá ní àtò àmọ́ nọ́mbà tẹ́ ẹ wà. Olúwo ẹ ṣọ́ra yín. ẹlẹ́ẹ̀kejì ẹ̀yọ́ ọmọ Yorùbá, Olúwo ní mẹ́sẹ̀ẹ̀jì fún yín o. ẹnu mi kọ́ lẹ́ẹ̀ tí gbọ́, ẹ gbọ́ lẹ́nu wọn fúnra wọn. wọ́n láwọn gba mẹ́sẹ̀ẹ̀jì wá látọ̀dọ̀ Odùduwà. ó rèé. mo kí gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire dáadáa lájú yóò dá fún ohun tó mú ọ̀rọ̀ ìyànjú àti láti mú ègún kúrò lórí Yorùbá pẹ̀lú ìfẹ́ mi sí gbogbo ọmọ Yorùbá. èyí tí mo mú wá lónìí òun ni nípa nǹkan tá à ń ṣe lódìlódì tí mo sì jẹ́ kí ìlú túbà kó túnṣe kó fara rọ. ọ̀rọ̀ lórí àwọn bàbá wa, gbogbo àwọn bàbá ńlá wa wà nílẹ̀ Yorùbá tá a ti mọ̀ àtòrí Odùduwà, Ògún, Ṣàngó, Ọ̀rànmíyàn, Ọbàtálá, gbogbo wọn
baba ńlá tèmi, àwọn baba ńlá wa. Èmi ò lè rí máa yẹ̀yẹ́ àwọn baba ńlá wa kí n má sọ̀rọ̀. Níbo ni ọ̀rọ̀ mi ti wá lónìí? Òun ni ọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe ń yẹ̀yẹ́ wọn, tẹ̀ ń da epo lé ẹ lórí, tẹ̀ ń da ẹ̀jẹ̀ lé ẹ lórí, tẹ̀ ń dògógóró lé ẹ lórí. Àwọn bàbá ìjọ ìgbà wọn wà láyé, wọn ò lo ògógóró. Ògógóró ṣìnáàpù tí ì dé o, èdè òyìnbó ni ṣìnáàpù. Ní ìgbà bóyá kò nífẹ̀ẹ́. Èmi máa ń ṣàdúrà fáwọn bàbá mi, kò síjọ́ kan tí mi ò ṣàdúrà fáwọn bàbá ńlá mi. Gbogbo wọn pátá ti wá lónìí, òun ni ọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe ń yẹ̀yẹ́ wọn, tẹ̀ ń da epo lé ẹ lórí, tẹ̀ ń da ẹ̀jẹ̀ lé ẹ lórí, tẹ̀ ń dògógóró lé ẹ lórí. Àwọn bàbá ìjọ ìgbà wọn wà láyé, wọn ò lo ògógóró. Ògógóró ṣìnáàpù tí ì dé o, èdè òyìnbó ni ṣìnáàpù. Ní ìgbà bóyá kò nífẹ̀ẹ́. Èmi máa ń ṣàdúrà fáwọn bàbá mi, kò síjọ́ kan tí mi ò ṣàdúrà fáwọn bàbá ńlá mi. Gbogbo wọn pátá, ẹ̀yin lẹ sọ wọ́n di tí ọ̀dà o, ẹ̀yin lẹ ń bá wọn jẹ o, ẹ̀yin lẹ ń fún wọn lé ìwọ jẹ o, ẹ̀yin lẹ ń da epo iyọ̀ ẹ̀ ń dà á lé ẹ lórí. Béèyàn bá ní bàbá, béèyàn bá tiẹ̀ fẹ́ máa rántí ẹ̀, tèmi sì rántí àwọn bàbá ńlá tèmi. Orúkọ bàbá ńlá mi nìyẹn jẹ́ Tolú. Ọmọ mi mo sọ nílùú obìnrin, ọkùnrin mo sọ ní Odùduwà. Òun tún wọn ṣe ni, mo sì máa ń ṣàdúrà fún wọn. Tí n bá mojú òyì wọn gan, màá lọ máa fi fúláwà síbẹ̀, màá dá léèsì bò wọn. Bẹ́ẹ̀ ṣe ń ṣe, kí lẹ́yìn ṣe ọgbẹ́ bàbá ńlá rẹ̀ sínú òòrùn, òun tún epo lé lórí, òun da ògógóró lé lórí. Ẹlòmíì borí báyìí, wọ́n ní orí wọn ni wọ́n máa tún ògógóró lé lórí. Ṣé òun yẹ̀yẹ́ wọn ni? Ṣé ẹ mọ̀ pé àwọn bàbá yìí wọn ò ṣàdúrà fún yín bẹ́ẹ̀ sí ń dògógóró lé lórí? Ẹ yí padà ń tẹ̀ ń ṣe nígbà ìmọ̀. Ìwọ ti mà ní ìsìn, má ṣe irú ẹ̀ mọ́. Ṣàdúrà fáwọn bàbá ńlá ẹ̀ tó bá dedicate ibìkan tó bá tẹ̀ ní bíbá Ṣàngó nì, Ògún nì, òun fi ilé ìrántí wọn. Ṣé ó yẹ kó máa dògógóró lé lórí ni àbí ó yẹ kó mú ní fúláwà lọ síbẹ̀? Kó ṣàdúrà fún, kó mú fúláwà lọ́bẹ̀, kó mú perfume tí wọ́n gangan ń lò, kó fi síbẹ̀, kó bó ṣe wọ̀ ọ́ gan tí o lè léèsì aṣọ ńlá, aṣọ dáadáa, o lè ṣe kí ni? O lè fi bó ibẹ̀. Ṣùgbọ́n tá à ń ṣe ní pé gbogbo ibi tẹ́ ẹ fi ń rántí wọn yìí, gbogbo ibẹ̀ ní ń dọ̀tí, gbogbo ilẹ̀ ń dà yẹn lórí. Ṣé bàbá tèmi kọ́ wọn? Gbogbo àwọn bàbá mi èsì ìpààyàn, àwọn bàbá Ṣàngó ìpààyàn, Ṣàngó ran ìlú lọ́wọ́ ni. Ògún ìpààyàn, Ògún ṣe àdá àti ọkọ́ tá a fi mọ tí wọ́n bá fẹ́ bá wa jagun tá a fi defend ara wọn. Ọkọ́ fún àgbẹ̀, alágbẹ̀dẹ ni. Èyí ti sọ pé Ògún pa ọ́, ẹ ti sọ àwọn bàbá ìdàgbà yẹn. Ṣàngó ọ̀pọ̀ ẹ fi ń dẹ́rù bá àwọn ọmọ wa. Ẹ lè fi dẹ́rù bẹ̀ ní Ògún ò lè pè ní bẹ́ẹ̀ ń rìn. Ògún ò sì lè pa ní. Nítorí pé mo ń ṣàdúrà fún wọn ni. Ẹ̀yin lè ṣàdúrà fún wọn. Ẹ̀yin ń depó lé ẹ lórí, ẹ̀yin ń dògógóró lé ẹ lórí. Ìtàlẹ̀ ń gbé ẹ sí. Ẹ bá wọn kan ní ìrántí àwọn bàbá wọn, ẹ gbé wọn lọ sí Ìkòyí vault gardens, ẹ gbé wọn lọ sáwọn cemeteries tó dáa. Tí wọ́n rántí wọn dídá, èmi bí mi ṣe wà, bàbá mi Kọ́lá Àkàndé, wọ́n ń ṣàdúrà fún wọn títí dórí Tèmi, dórí Odùduwà, dórí Ògún, Ṣàngó, gbogbo wọn ni mò ń ṣàdúrà fún. Tí wọ́n sì pé àdúrà làwọn ọ̀nà ṣe fún wọn. Mi ò ní bọ wọ́n bẹ́ẹ̀ ní ṣe ń bọ̀ wọn. Mi ò ní da epo lé ẹ lórí. Ẹ ń da epo lé ẹ lórí, ṣé yẹ̀yẹ́ kọ́ lẹ̀ ń ṣe? Ṣé yẹ̀yẹ́ wọn kọ́ lẹ̀ ń ṣe? Láti ìgbà tẹ́ ẹ ti wá ń da epo lé ẹ lórí, tẹ́ ń da ògógóró lé ẹ lórí, tẹ́ ń gbé wọn sí ìta tí òun ń pa wọn, tó jò ń pa wọn, ìwọ ojúbọ ilé ẹ̀, ojúbọ ibi tó ojúbọ ilé yín,
bóò ní ibẹ̀ ṣe rí, síbẹ̀ mọ́ ni àbó dọ̀tí. Àwọn èmi ò láwọn bàbá tó dọ̀tí, mo mọ̀ láwọn bàbá tí ìyà ń jẹ. Àwọn bàbá yìí ọlá ló yẹ ká fi máa fún wọn ní. Yóò dá fún ẹ̀sùn ẹ̀rọ onípòwàdà. ẹ̀yin oníṣẹ̀ṣe, Olúwo ní ẹ má depo náà bàbá àwọn lórí mọ́, ó náà bàbá àwọn èèmọ̀ gógóró. Bàbá rẹ̀ èèmọ̀ gógóró, òun lòun ń mugbó. Olúwo lọ sọ bẹ́ẹ̀, èmi kọ́ mọ sọ o. Olúwo ní bàbá àwọn Ṣàngó, bàbá àwọn Ògún, ẹ lọ máa lójúbọ wọn, ẹ máa mú fúláwà lọ ọbẹ̀, ẹ máa fi wọn ní pẹ̀fúùmù. Wọ́n ní ẹ máa fi pẹ̀fúùmù oore. Kábíyèsí ní ẹ lọ rèé rárú pẹ́ẹ̀fù yìí. Ṣé ẹ ti rí? Ẹ̀yin ó ṣẹ̀ṣe. Kábíyèsí nídìí Ògùn lágáyé. Ẹ mú pẹ̀fúùmù yẹ lọ rèé máa fi sí ibi bẹ̀. Pé bẹ́ẹ̀ bá ti débẹ̀, tẹ́ ẹ sí báyìí, tẹ́ ẹ ní Ògún o, oore o, ẹ fi sí. Kábíyèsí ní kó mú òórùn dọ̀dá kó mú jáde. Ọ̀rọ̀ kan tí kábíyèsí ọ̀ràn ti sọ, tèmi sì fẹ́ sọ fún yín ní wípé kábíyèsí ní ẹrù màlàkẹ́ ẹrù sẹ̀mó. Kẹ́ ẹ gbé lọ sí ibi ibẹ̀ o pẹ̀lú fúláwà. Káwọn èèyàn jẹ gánjó níbi ibẹ̀ pé ẹ̀ ń ṣèrántí bàbá òun o. Nǹkan ń ṣe kábíyèsí. Ó dàbí ẹni pé tán bá ti mu igbó wọn yẹn tán, àbí tán bá ti fín tí wọ́n máa ń fín, wọ́n kàn sá pé àwọn èèyàn pé ẹ gbé kámẹ́rà sí lójú ẹjẹ́ ń wí nǹkan. A máa wírú, Olúwo á máa wírù, bẹ́ẹ̀ ọba aládé sì lélẹ́yìí. Yára léèṣì olówó kẹ́nìkan ẹ bá ń bí léèrè. Ṣèbójúbọ Ògún lákáayé ń bẹ nílùú Ìwó. Ojúbọ Ṣàngó ń bẹ níwó. Ṣé kábíyèsí ti ṣe gbogbo ń tọ́sọ yìí? Ẹ̀yin ọmọ Ìwó, ṣé Tẹ̀lú ti ṣe ń tọ́sọ yìí? Àbẹ́ ẹ̀ gbọ́ dáadáa kí n tó tún play. Ó dáadáa ẹ̀ gbọ́. Ẹ gbọ́. Mo sì fẹ́ kẹ́ ẹ gbọ́. Mo kí gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire. Ṣé dáadáa la jí? Yóò dá fún ohun tó mú ọ̀rọ̀ ìyànjú àti láti mú ègún kúrò lórí Yorùbá. Pẹ̀lú ìfẹ́ mi sí gbogbo ọmọ Yorùbá. Wọ́n nífẹ̀ẹ́ wa gan o. Èyí tí mo mú wá lénìí. Ọkọ̀ Fúlàní nífẹ̀ẹ́ wa gan o. Nípa nǹkan tá à ń ṣe lódìlódì. Ẹ̀gbẹ́ Fúlàní ló fẹ́ lé ara àfẹ́ tó ní sí àná. Kò fara rọ. Ọ̀rọ̀ lórí àwọn bàbá wa. Gbogbo àwọn bàbá ńlá wa wà nílẹ̀ Yorùbá tá a ti mọ̀. Látòrí Odùduwà, Ògún, Ṣàngó, Ọ̀rànmíyàn, Ọbàtálá, gbogbo wọn, Ọ̀rúnmìlà, gbogbo wọn. Ẹ̀yin dẹ́ ń bọ Ọbàtálá lé Ifẹ̀, Olúwo ń bá yín wí o. Èmi ò lè rí ẹ máa yẹ̀yẹ́ àwọn bàbá ńlá wa. Wọ́n yẹ̀yẹ́ wọn mọ́ àbí? Níbo ni ọ̀rọ̀ mi ti wá lónìí? Òun ni ọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe ń yẹ̀yẹ́ wọn. Ẹ̀ ń da epo lé ẹ lórí. Ẹ̀ ń da ẹ̀jẹ̀ lé ẹ lórí. Ẹ̀ ń dògógóró lé ẹ lórí. Àwọn bàbá ìjọ ìgbà wọn wà láyé. Wọ́n ẹ̀ mọ̀ ògógóró. Wọn ò lo ògógóró. Ògógóró ṣìnáàpù tí ì dé èdè ìbò ní ṣìnáàpù. Èmi ìgbà bóyá kò nífẹ̀ẹ́. Èmi máa ń ṣàdúrà fáwọn bàbá mi. Kò síjọ́ kan tí mi ń ṣàdúrà fáwọn bàbá ńlá mi. Gbogbo wọn pátá. Ẹ̀yin lẹ sọ wọ́n di tí ọ̀dà o. Ẹ̀yin lẹ ń bá wọn jẹ o. Ẹ̀yin lẹ ń fún wọn lé ìwọ jẹ o. Ẹ̀yin lẹ ń da epo, iyọ̀, ẹ̀ ń dà lé ẹ lórí. Téèyàn bá ní bàbá, téèyàn bá tiẹ̀ fẹ́ máa rántí ẹ̀, tèmi sì rántí àwọn bàbá ńlá tèmi. Orúkọ bàbá ńlá mi ò ní jẹ́ Tẹ̀lú. Ọmọ mi mo sọ nílùú obìnrin, ọkùnrin mo sọ ní Odùduwà. Mo
ń tún wọn ṣe ni mo sì máa ń ṣàdúrà fún wọn tí n bá mojú òyìn wọn gan màá lọ máa fi fúláwà síbẹ̀ tẹ gbọ́ fúláwà màá dá léèsì bò wọn mo kò lè sí. bẹ́ẹ̀ ṣe ń ṣe kí lẹ́yìn ṣe ẹgbẹ́ ọgbẹ́ baba ńlá rẹ̀ sínú òòrùn òun tún epo lé lórí òun da ògógóró lé lórí ẹlòmíì gbòrí báyìí wọ́n ní orí wọn ni wọ́n máa tún ògógóró lé lórí tó ń yẹ̀yẹ́ wọn ni ṣé ẹ mọ̀ pé àwọn bàbá yìí wọn ò ṣàdúrà fún yín bẹ́ẹ̀ sí ń dògógóró lé lórí àbí ẹ yí padà ń tẹ̀ ń ṣe nígbà ìmọ̀ ìwọ́n ti mà ní ìsinyìí má ṣe irú ẹ̀ mọ́ ṣàdúrà fáwọn baba ńlá ẹ tó bá dedicate ibìkan tó bá tẹ̀ ní bíbá ìṣàgbónì ògúnì ń fi ilé ìrántí wọn ṣé ó yẹ kó máa dògógóró lé lórí ni àbí ó yẹ kó máa mú fúláwà lọ síbẹ̀ kó ṣàdúrà fún kó mú fúláwà lọ́bì kó mú perfume tí wọ́n gangan ń lò kó fi síbẹ̀ kó bó ṣe wọ̀ ọ́ gan tí o lè léèsì aṣọ ńlá aṣọ dáadáa o lè ṣe kí ni o lè fi bó ibẹ̀ ṣùgbọ́n tá à ń ṣe ní pé gbogbo ibi tẹ́ ẹ fi ń rántí wọn yìí gbogbo ibẹ̀ ní ń dọ̀tí gbogbo ilẹ̀ ń dà lẹ́nu lórí tí bàbá tèmi kọ́ wọn gbogbo àwọn bàbá mi èsì ìpààyàn àwọn bàbá Ṣàngó ìpààyàn Ṣàngó ran ìlú lọ́wọ́ ni Ògún ìpààyàn Ògún ṣe àdá àti ọkọ́ tá a fi mọ tí wọ́n bá fẹ́ bá wa jagun tá a fi defend ara wọn ọkọ́ fún àgbẹ̀ alágbẹ̀dẹ ni èyí ti sọ pé Ògún ọ̀pá ẹ ti sọ àwọn bàbá ìdàgbà yẹn Ṣàngó ọ̀pọ̀ ẹ fi ń dẹ́rù bá àwọn ọmọ wa ẹ lè fi dẹ́rù bẹ̀ ní Ògún ò lè pè ní bẹ́ẹ̀ wù mí Ṣàngó ò sì lè parí nítorí pé mo ń ṣàdúrà fún wọn ni ẹ̀yin lè ṣàdúrà fún wọn ẹ̀yin ń de pólí ẹ lórí ẹ̀yin ń dògbògbò lé ẹ lórí ìtàlẹ̀ ń gbé ẹ sí ẹ bá wọn kan ní mú ní tìrántí àwọn bàbá wọn ẹ gbé wọn lọ sí Ìkòyí vault gardens ẹ gbé wọn lọ sáwọn cemeteries tó dáa tí wọ́n rántí wọn dídá onígbèmí ṣe wà bàbá mi Kọ́lá Àkàndé wọ́n ń ṣàdúrà fún wọn títí dórí Tẹ̀lú dórí Odùduwà dórí Ògún Ṣàngó gbogbo wọn ni mò ń ṣàdúrà fún tí wọ́n sì pé àdúrà làwọn ọmọ ṣe fún mi ò ní bọ wọn bẹ́ẹ̀ ní ṣe ń bọ wọn mi ò ní da epo lé ẹ lórí ń de epo lé ẹ lórí ṣé yẹ̀yẹ́ kọ́lẹ̀ ń ṣe ṣé yẹ̀yẹ́ wọn kọ́lẹ̀ ń ṣe láti ìgbà tẹ́ ẹ ti wá ń de epo lé ẹ lórí tẹ́ ń da ògógóró lé ẹ lórí tẹ́ ń gbé wọn sí ìta tí òun ń pa wọn tó gbé ń pa wọn ìwọ ojúbọ ilé ẹ ojúbọ ibi tó ojúbọ ilé yín bóò ní ibẹ̀ ṣe rí síbẹ̀ mọ́ ni àbọ̀dọ̀tí àwọn èmi ò láwọn bàbá tó dọ̀tí tẹ gbọ́ wọn ní bàbá àwọn bàbá tí yà ń jẹ àwọn bàbá yìí ọ̀la ló yẹ ká fi máa fún wọn ní lọ́dà fún mi ẹ̀sùn mi ẹ̀rọ onípìwàdà. kábíyèsí ní ẹ̀rọ onípìwàdà ẹ wo ẹ jẹ́ ń yà kúrò lórí ọ̀rọ̀ Olúwo a ti mọ̀ wọ́n tẹ́lẹ̀ sí aláwàdà kẹ́ríkẹ́rì ẹ̀yin ọmọ Yorùbá nation struggle continues báwo lẹ ṣe ń prepare fún mega rally ẹ má gbàgbé ọ̀gá wa Ọláyọmí Kọ́ìkì ní pé inú oṣù yìí ni mẹ́ta wà yìí ní kò sì sí ní ọ̀yẹ́ mo láyọ̀ láti sọ fún yín wípé ọmọ aládìkún wà round inú oṣù yìí làádẹ̀ ṣe mega rally àwọn kan ti ṣe aṣọ ẹ má fẹ́ kún wọn lọ́wọ́ kó kún wọn lọ́wọ́ lórí ọ̀rọ̀ aṣọ first táwọn èèyàn wọ̀ pé kò ní ṣe é ṣe yẹn ẹ̀tútù ẹ̀dànù tọ́gà Ọláyọmí Kọ́ìkì tó ẹ̀pẹ́ alámòójútó ẹ̀ yóò wáyé kò sí yẹ kíkà orí yẹ
bẹ́ẹ̀ pé bíríkótó ká ẹ pé bíríkótó pé kọ́ má wáyé ẹ̀ ń tanra ayé ni ẹ̀ ń ṣe kéde ẹ̀ ń tanra ayé. ìran Yorùbá ó bọ́ lóko ẹrú bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀. wọ́n kẹ́yìn Àgbẹ̀kọ̀yà wọ̀nyí lẹ́ẹ̀kan sí i, mo kí yín gan. ọkùnrin tó ń sun rárá fọkùnrin ẹgbẹ́ akọ́ṣẹ́ iná ló ń ṣe. ìdí nìyẹn tí mo ṣe ń kí yín ní méje mẹ́sàn-án. ẹ kú iṣẹ́ ọmọ akínṣe arọ́wọ́ yín o. gbogbo àwọn ẹni ibi tí pamọ́ rẹ balùwẹ̀ tọwọ́ yín tó bà níjọ́ Sunday tẹ́ tètè fà wọ́n léjọba lọ́wọ́ gẹ́gẹ́ bó ti jẹ́ wípé a kì í rájẹkù orò. alálẹ̀ Oòduà yóò túbọ̀ máa tì yín lẹ́yìn lágbára lọ́wọ́ Ọlọ́run. àṣeyè báyìí lálákàṣepo Olódùmarè tí ń gbà fún yín pẹ̀lú tí àìrí support tó yẹ kẹ́ ẹ rí tẹ́ẹ̀dẹ̀ tó ń làkàkà tẹ́ ń ṣèdààmú tẹ́ ń mú rìsọ́ọ̀tì tẹ́ ń mú jáde yìí lágbára lọ́wọ́ Ọlọ́run. ẹ ní kábàámọ̀ pé ẹ fira yín jìn láti jà fún ìran Yorùbá. ẹ ní kábàámọ̀ wípé ẹ fira yín jìn láti wọ inú igbó ti àwọn tí ń gbógun ti ìran Yorùbá. àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́. ọpẹ́ olóore àdá tán adúpẹ́ lọ́wọ́ yín o. on behalf of olóyè Sunday Adisa ọmọ Adéẹmọ àti gbogbo Yorùbá pátápátá àti bàbá mi Professor Banji Akíntóyè adúpẹ́. ẹ má wàá bínú sí ìran Yorùbá pé bọ́yá ń tẹ́ ẹ fẹ́ ẹ ò tí ì rí ẹ sì rí èmi nígbàgbọ́ bẹ́ẹ̀. ẹ dákun ẹ má jẹ́ ó sú yín ẹ má jẹ́ ó rẹ̀ yín ẹ máa bá iṣẹ́ yẹn lọ. bó ti jẹ́ wípé a kì í rí àjẹkù orò tó yẹ pé gbogbo àwọn ọ̀bàyéjẹ́ yìí wọ̀nyí bẹ́ẹ̀ ṣe mú wọn tẹ́nitọ̀ ìjọba ẹgbà o ẹ máa kó wọn lọ́hùn ńlọ́dà. kẹ́sàfilẹ̀ bàbá wálẹ̀ gbogbo àjẹkù orò wọn àfẹ́ rí mọ́. ẹ dákun mo wá tún fi àsìkò yìí mo fi ń pè specially fún gbogbo ọmọ kóòtù òjíire tó bá bá ètò yìí pàdé lẹ́yìn tí n bá bọ́lẹ̀ lórí àga tí mo jókòó sí. ẹ dákun ẹ bá fún pípù yìí ní 500 naira pé ká fi kóńtà ń wá wọ́n ṣàdúrà kì í tún wá ṣe pé wọ́n ṣàdúrà nìkan yóò ran ìrìn àjò tí a ń ṣe yìí yóò ràn lọ́wọ́ púpọ̀ jù. ẹ dákun èmi ò ní ní ká ní mo ní èmi gángan ó ti gbé e lẹ̀ fún wa gbogbo ń tẹ́ nílò pátápátá ẹ gbà ẹ fi ṣe. torí ẹni tó bá rí ti ń ṣẹlẹ̀ tó ń mójútó wàláì yóò kí wọn kú iṣẹ́ ọmọ ọkùnrin ṣe. 0903637 1643 0903637 1643. ẹ mẹ́sẹ̀jì mi ọ̀nà wo lẹ fẹ́ gbà kún wọn lọ́wọ́. ẹ dákun ẹ má jẹ́ àjẹ̀dá tí ọmọ ra irọ́ lásán. bá a bá ti ró òótọ́ ẹ jẹ́ ara òótọ́. tá a bá ti rí àwọn tó fẹ̀mí ara wọn jìn fún ìran wa ẹ jẹ́ á kún wọn lọ́wọ́. mo fọ Olódùmarè bẹ̀yìn tó bá yẹ pé àwọn tí ó ṣe fídíò tí wọ́n ní hù yìí bù ní ìsìn àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní dáwó fún wọn. wọ́n ń rí ìpèníjà àmọ́ Olódùmarè àti ọlá olóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ Olódùmarè ń bá wa gbọ́.
ibi wọ́n ti ń lé àwọn ará bíi kí ará ti ń fara pa. ará tó ń fara pa. ẹ dákun ẹ má jẹ́ kí làálàá kókó jẹ́jẹ́ wọn nú gbó, ẹ má jẹ́ ọjà sásán. gbàtà bá tó ń ṣe léṣe táàrí nǹkan tọ́jú wọn, ìgbà tán bá nílò nǹkan tí wọn ò rí á sú wọn, ẹ má jẹ́ ó sú wọn. mo fọ Olódùmarè bẹ̀yìn, mo fa lálẹ́ Odùduwà mo fi bẹ̀yìn. 09036371643. àwọn àgbà sì bọ̀ wọ́n ní asọ́kù kì í jòórùn. dátà lèmi náà ń lò. bàbá mi kan pè mí ní àná Sunday ẹlòmíyalé, mo ní ẹjọ́ bàbá ń pèjẹ́ padà, mo wà lórí ọ̀kadà. as at that time wọ́n lọ sí Fìdítì, ọwọ́ bà àwọn kan ní Fìdítì, àmọ́ àìrájẹkù orò wọ́n ti ń bẹ lọ́wọ́ lákàtà àwọn ọlọ́pàá. adúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá, ẹ ṣé o pé ẹ̀ẹ̀kan náà tá a bá ń pè yín lórí aago lẹ̀ ń dá wa lóhùn. adúpẹ́. àtàwọn ọmọ ológun, adúpẹ́ lọ́wọ́ yín o. ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́. ètò ààbò ìran Yorùbá ó ṣe pàtàkì sí wa púpọ̀ púpọ̀ jù. ẹ máa wá pè mí náà lọ́wọ́, bóyá dátà ni bóyá sì fẹ́ ní kí n gbà kan kémi náà fi sára rindin ni. bẹ́ẹ̀ bá gbàgbé bẹ́ẹ̀ bá rántí, bẹ́ẹ̀ sì rántí tẹ́ ẹ̀ gbàgbé, ọjọ́ 6 oṣù 6 òun lọ́jọ́ bí mi. ẹ jẹ́ wá rán yín létí àwọn nǹkan tí sàmì ọjọ́ bí mi tí mi fi ṣe lọ́pọ̀ ọgbà. June 6, 2021 ó ní àwọn Fúlàní burúkú wọ̀nyí ní ẹ lọ rèé gba retaliation lára àwọn ará Ìgàngán tápa kúkúrú tápa gígùn, bẹ́ẹ̀ bá rántí. June 6, 2022 àbí June 5 ìní wọ́n kọlu ìlú Ọ̀wọ̀ Catholic Church Ọ̀wọ̀. torí náà ńkọ́, I want you to celebrate me. June 6 á pé ọdún kan tó láàmì laaka lókè ìpẹ́. orí tó gbági tó gbọ́pẹ̀ mórí ọ̀hún ọ̀bá fọ́ nìkan rí tó sì fẹ́ ṣe ni. wọ́n mọ̀ wípé Olódùmarè sì fẹ́ kí n wà láyé tí àsíá Yorùbá Nation tí ó fi fẹ́ lẹ́lẹ́lẹ́. láti support mi pẹ̀lú dátà àbí iye kan kí iye kóhun tẹ́ ẹ bá fẹ́ fún mi 9036371643 9036371643 opay. Yorùbá Nation is a must. Yorùbá Nation nìkan lọ́nà àbáyọ sí gbogbo kùdìẹ̀kudiẹ tá a rí. And we are already putting it into practice. àwọn Àgbẹ̀kọ̀yà wa yìí tí wọ́n ti wọ́n àkọ́kù yìí ní ìsìn. orílẹ̀-èdè bá dúró ẹ náà mọ̀ pé àwọn ò ní gbé. kéèyàn tó fi lélẹ̀, kó tó fọmọ lẹ̀, kó tó fìyàwó lẹ̀ mọ́ lé àwọn èèyàn burúkú wọ̀nyí kiri inú igbó lórí pé kásàfilẹ̀ bàbá wa lẹ̀, ẹ̀jẹ̀ á kí wọn káyìn wọn. nínú tí mo fi ní ẹ bá kún wọn lọ́wọ́, ẹ kún wọn lọ́wọ́ o. àní rí dààmú lẹ́lẹ́ ni ó máa fẹ́. àsíá Yorùbá Nation yóò fẹ́ lẹ́lẹ́lẹ́lẹ́. lágbára lọ́wọ́ Olódùmarè. àárínilóde àbèrè, àárínilóde àbèrè, àárínilóde àbèrè ẹni. Adémọ́lá ọmọ mi yalé lèmi ń jẹ mí lọ́mọ Ìbàdàn ní Olúyọ̀lé, ìlú Ògúnmọ́lá, ìlú Ọpẹ́ Àgbé, ìlú Ìbíkúnlé.
ìlú Òjó, ìlú Àjàyí, ìlú Ààrẹ látòòṣà, ogun kankan ò kó Ìbàdàn rí. Ẹ ṣé mo dúpẹ́ o. Yoruba nation, no going back. I love you all.